mo fẹ́ kama sí ọ̀rọ̀ yín ní ìṣẹ́jú kan. àtàwọn ìṣẹ̀lẹ̀ kan lọ sọ́dọ̀ Muhammed láàrin ìṣẹ́jú kan. Ìlọrin la wa anta hillum bi hadha al-balad. gbogbo wa jọ bí wọ́n lu yìí ni wọn ò gbé wa láti ìlú kan. wọ́n á gbé wa wá láti ìlú kan. wọ́n jọ bí wa àti bàbá àti ìyá wa ìlú yìí ni wọ́n. Dr. Al-Muhammed báwọn kan tiẹ̀ ń sọ wípé kì í sọ ọmọ Ìlọrin. ọmọ Ìlọrin ni yín bàbá ẹ̀ mọ́mú àgbà lọ́tọ̀ yín. òǹbí ni òsì tó òun ni àwọn sì là fà yín àkọ́kọ́ tọkọ yín lálùkọ̀ hàn. èyí wọn náà tó ẹni nǹkan ẹrí ẹsẹ̀ fi tilẹ̀ ńlẹ̀ yìí ẹ ti dọ́ máa lù ẹ lè kílèmù ìlú ẹ sì lè kílèmù kọ́dà ẹ lè kílèmù gbogbo tí ń jà fà lọ́rin. àmọ́ ọ̀rọ̀ tí ẹ sọ yìí ọ̀rọ̀ náà wúwo púpọ̀. ó tóbi. bàbá wọn lè márùn-ún lókùtọ̀ yẹ ọ̀kan náà mọ́ fẹ́ yọ. ayakumullah. ọ̀tẹ̀ Ìlọrin ni wọ́n ti bí ibẹ̀ náà ló sì kú sí. olùjọ abárẹni tí ó di kó lọ ìlú ẹ̀ àbí kọ́ wá bòmí lọ ká tó gbádùn ara wa lọrin. Masha Allah lódodo. bàbá ọba lọrin tá à ń sọ yìí náà sẹ́yìn máa bá wọn sọ̀tẹ̀ ni. ṣé ẹ láìkí wọn náà. ṣé ẹ fẹ́ràn bàbá náà ni ebi gbogbo kókó ń bẹ̀ lẹ́ lù. èyí náà lè wá ń bí ẹ. èyí wọn kan. ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ni pé baba Sheikh Kamal baba Sheikh Adam bí aáwọ̀ kan bá ń bẹ láàrin wọn gbà wọn ń bẹ láyé ara Ìlọrin lọ́dálẹ̀ èyí tí tó ń lọ lọ́wọ́ yìí ní ẹ̀yìn Ìlọrin náà lẹ́wà ń bẹ̀. so baba Mudiru ti ní Ìlọrin máa ń la ìjà ni wọn èyí parí ìjà tẹ́ẹ̀tì wá parí ẹ̀ nísìn wọ́n sì ń pè Ìlọrin mẹ́ẹ̀zú jàmbá baba yẹn kan bá tiẹ̀ wá parọ́ ẹ̀ máa wá ní sí kò máa jọra wọn nísìn. ọjọ́ Ramadan tí baba Lágége ń dá kìí ṣe Ìlọrin ni wọ́n ń dá fún ntí ò yé wa nìyẹn torí pé social media ti dáyé láàfin rí wò àwọn tí wọ́n ń dájọ́ fún ìlú tí wọ́n wà ní wọ́n yìí ti sọ pé likulli baladin ìyàtúwò tí baba Lágége bá ń sọ̀rọ̀ ọgbọ̀n làágbà kìí ṣẹ̀yìn ará Ìlọrin ni wọ́n ń wí fún èyí wá ṣe wàhálà tí ń ṣe wá pọ̀. bàbá Lágége ò bá dà lọrin wí. torí kìí ṣe Ìlọrin wọn ń gbé àbí àti wọn tí wọ́n wà ẹ̀fárímẹ́ǹtì wọn ni wọ́n ń bá sọ̀rọ̀ wọ́n sì ń bá gbogbo ọmọ mọ́ríkàsì sọ̀rọ̀ léyìí tí ń bá ń bẹ lẹ́fárímẹ́ǹtì yẹn ọmọ mọ́ríkàsì tí bá ń bẹ ńlọrin kò gbọ́dọ̀ wípé òun tẹ̀lé bàbá Lágége kọ́ á kírun lọ́jọ́ tí Ìlọrin ò kírun kò ní ṣe bẹ́ẹ̀ gbogbo ọmọ mọ́ríkàsì tí ń bẹ ńlẹ̀ yìí ọjọ́ tí bàbá ọba Ìlọrin Hànánsì ni gbogbo wa kírun. kódà èmi tí mo sọ̀rọ̀ yìí. kódà àlùfáà Ọlágbójú tán sọ̀rọ̀ yìí ọjọ́ tí bàbá wa ọba Ìlọrin Hànánsì la kírun bàbá ọlọ́lá ọba ìlú Ìlọrin là fà ti wà nílẹ̀. fọ èmi ọ̀hán máa ẹ dákun mi ò mọ pírọ́blẹ̀mù tá a nílẹ̀ yìí tó fi já sí wípé ẹ̀yin náà lẹ ní góòdì ẹ̀yin náà lẹ ń bínú góòdì táwọn àwọn wípé Ọlọ́run ṣe bùn yín nírú góòdì yìí ni. adẹ́ni àkọ́kọ́ nìsín àti baba Lágége adẹ́ni kejì tẹ̀ ń wípé wọ́n ń jà wọn ò jà àtàfà àtọmọkíw tẹ́bẹ̀ yìí lẹ làwọn méjèèjì èyí ṣe tẹ́yìn ò lọ yídì kẹlẹ̀ ṣàdúrà kọ́lọ́wọ́n yẹjú ẹ̀ tẹ́ ẹ̀ tó ń dákun. ẹ wá dákun torí Ọlọ́run èwo ló wó ń bẹ̀ nílẹ̀ yìí tó fò ṣe wá ẹ dákun torí Ọlọ́run ọ̀tẹ̀ tí ẹ bá bàbá àtàná ṣe ẹ má tó gbé lérí ọmọ alamuyani lilladhina kafaru an takhsha'a qulubuhum ọ̀yà tó kí ẹ̀yin ará Ìlọrin ó fi ọ̀tẹ̀ lẹ̀ lilladhina amanu ṣeun alamuyani lilladhina amanu an takhsha'a qulubuhum li dhikrillah ó tó kí ará Ìlọrin tá ń pera mùmínì ó tó kí ọkàn wa kó padà síbi alukur'an jẹ́ àmà wípé ati'ullaha wa ati'ur rasul wa ulul amri minkum nílọrin yàyí ulul amri wa òun náà ní rasulu wa
bàbá ọba Ìlọrin yìí ṣe wípé ọba àfáà ni wọ́n, àfáà wa ni wọ́n, àfáà àgbà ni wọ́n, onímímọ̀ ni wọ́n, apàṣẹ ni wọ́n, àwọn jamaa bayna al-ilmi wal-amr. Bàbá Lágége àfáà ni wọ́n, onímímọ̀ ni wọ́n, àwọn ń dájọ́ oṣù Lágége lẹ́kọ̀ọ́ ní gbogbo tí ń jẹ́ Lagos State. Bàbá rẹ̀ ni tí ó takò wọn ó gbọ́dọ̀ jásí wípé ń tọ̀ ń gbọ́dọ̀ wá láti Èkó, ó gbọ́dọ̀ jẹ́ pé Ìlọrin ni ó takò wọn tí wọ́n bá ní ọgbọ̀n lágbà kìí sara Ìlọrin ni wọ́n ń bá wí. Àmọ́ kẹ́nìkan jòkó kọ́ máa wá wípé ẹnìkan gbọ́dọ̀ wá láti ibì kan wá pàṣẹ fún wa níyà yìí, ṣé wọ́n wálẹ̀ yìí wá sọ ọ́ ọ̀dà ọ̀tẹ̀ ni wọ́n pè yín. A sì gbọ́dọ̀ máa wò ó kí a máa gba ẹnu bàbá wa àgbà, bàbá wa lọ́la ọba àlùrọ̀ ni ká máa gba ẹnu wọn sọ̀rọ̀ tí bàbá ò ní sọ. Bàbá ò ní sọ bẹ́ẹ̀, bàbá ò ní sọ bẹ́ẹ̀, torí bàbá mà wípé àwọn ni bàbá gbogbo tí ń jà fà tí ń jọ máa lọ ni bàbá ọba lọ là fà wọn. Bàbá kìí ṣe tààzùbù àzọ̀bíyà, bàbá kìí ṣe ànàníyà, bàbá kìí ṣe eléyìí ń tèmi eléyìí ṣe tèmi, bàbá kìí ṣe bẹ́ẹ̀. Ntí bàbá ọba Ìlọrin yìí bá ṣe ẹ má jìyà ṣe ló kọ́ wọn. Táyọ̀ máa bí rò wípé bàbá ti rí lò bẹ́ẹ̀ kọ́ ni bàbá rí. Ìjọ tí wọ́n ti dérí khilafa yìí wọ́n ń to Ìlọrin bọ̀ wá ni wọn ò yọ̀ dàrú. Ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ dàrú ló kọ́ wọn, Ọlọ́run da ayé yín rú, yọ̀ dànù lé yín rú, yọ̀ da ọ̀dẹ̀dẹ̀ yín rú. Gbogbo ẹni tí bá ń fowó kọ bàbá náà da nǹkan rú tí bàbá ọmọ òun nu Ọlọ́run. Wasalaamu.